الحمد لله القائل ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أوعد القاتلين فقال ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه قال لثواب الدنيا أهون عند الله من قتل رجل مسلم عن ابن عمرو رضي الله تعالى عنهما قال أول ما يقضى بين الناس في الدماء صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله يا عباد الله وراقبوه في سركم وجهركم يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أرجوكم الله سبحانه القرآن على قلبه أما فراي سورة الله ọjọ́ aláàbò ìlọkùnrin ẹni tó bá ti bẹ́ẹ̀ tọ́gbẹ̀mí ẹ̀dánìyàn ní títa ẹnu alábí àtàbọ̀sí ọlọ́run wípé nìyẹn á mú wọnú náà ọ̀rọ̀ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ mo ń jẹ́ pé kò sẹ́ni tọ́lẹ́kọ̀ọ́ sí jọ tó lọ àyàfi ọlọ́run ọba ọ̀sẹ̀kùn ní ọlọ́run ọba yìí kò sóró gbogbo. Ọlọ́run ọba yìí ó ṣe ìlérí fún àwọn ọba yẹn àpáájú lẹni tó bá pa ọ́ nígbàgbọ́ òdodo Ọlọ́run ní ẹni ewu tó bá pa ọ́ nígbàgbọ́ òdodo tó mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀ tọ́lọ́run bá fẹ́ fún lẹ́sẹ̀ rẹ̀ gángan jáde nẹ́mọ̀ nílé rẹ̀ tí ó pàbọ̀. Ìyá kejì agbègbè sínú ẹ̀ ìyá kẹta Ọlọ́run àtúnbínú ìyá ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run wà gbé ìṣẹ̀lẹ̀ sáànù rẹ̀ ìyá karùn-ún òun ní kí ọlọ́run tó máa padì sí kalẹ̀ fún ìyá tó tóbi. mo ń jẹ́rìí kí ọlọ́run Muhammad ẹrú ní ọlọ́run ọba tó ti bẹ̀rẹ̀ ní ìṣe ẹni ẹ̀ka ní nínú àwọn ẹ̀dá rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam oníkó má fi gbogbo ayé yìí náà ó fi ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò pípa mùsùlùmí òdodo lọ. látọ̀dọ̀ afáwọn Abdullahi ibn Amr ibn al-As radiyallahu ta'ala anhu. wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé àkọ́kọ́ ohun tí wọ́n akọ́kọ́ ti dájọ́ lórí ẹ̀ láàrin àwọn èèyàn níjọ́ gbèsè àlùfẹ́yàmọ̀ òun náà ní ẹ̀jẹ̀. ìkẹ́ ọlọ́run kọ́má bá tẹ̀lé ọlọ́run kọ́má bá wọn alálẹ́ rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn dáadáa tó ti ní ọjọ́ ẹ̀sọ́. ẹ̀yẹ́ ló ti ọlọ́run ẹ̀bẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀tù sọ ìwọ ọlọ́run ní kọ̀rọ̀ yín àti ní gbangba yín. ọlọ́run ọba ní ẹ̀yìn nígbà gbọdọ̀ rẹ̀ fáyọ̀ ọlọ́run nípa pa àti fáyà rẹ̀ ẹ kò gbọdọ̀ jáde láyé àfi kẹ́ ẹ tí wọ́n ti tẹ́lẹ̀ kọ́lọ́ ìpànìyàn òun náà ní kéèyàn ṣe ohun títẹ̀ ní òfin ní sí láàrin yẹn mọ́. pẹ̀lú kójá pípé yẹn ṣe bẹ́ẹ̀ láti inú wa àdínkù sínú wa lóbi já pípé oríṣi ni ìpànìyàn tó wà èyí tí yẹn mọ̀ sí wà èyí tó ju àwọn ọmọdá wà èyí tó já sí ṣe wà ẹ̀rí ìtọ́jú àwọn ọmọdé ẹ̀sẹ̀ ìpànìyàn. òun ní sẹ́dá àmọ́ yìí pé nǹkan yìí lè gé èèyàn sí ọ̀bẹ
bí ìdá kéèyàn wá mú nǹkan yẹn kọlọ ọdún gbẹmíyàn àbí nǹkan tó ṣe wípé ohun tó ń rinlẹ̀ jù nínú ẹ̀mí yẹn ni wípé ẹ̀mí lè gbọ́ pẹ̀lú ẹ̀ bí òkúta lálárìbì kéèyàn jẹ ẹmọ yẹn àbí pátákó tó tóbi eléyìí ìmọ̀ọ́mọ̀ ni ẹ wá rí ìmọ̀ọ́mọ̀ pànìyàn yìí àrọ́ ọ̀hún ni ìwọ ni o ọlọ́run ọba sọ wípé wọ́n là sọ́kòtò lónìí náà lẹ́bí hàmùrọ̀mọ̀ wọ́ọ̀rọ̀ ìlànà ìhàmù ẹ kò gbọ́dọ̀ pa ẹ̀mí èyí tó ti kọ́ lọ́wọ́ ọba àlejò láti ilé wà àfi lọ́nà tó tọ́ ọ̀nà tó tọ́ gẹ́gẹ́ bí wọ́n nù hadithi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu wọn là nàbì sallallahu alaihi wasallam sọ pé àníkù tẹ̀tọ́ kẹ́sì ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí ó dálẹ̀ àyàfi tí ìjà mẹ́ta bá sọwọ́ ẹsẹ̀ níbi tó ti ń lò fi ẹ̀sìn. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ tí èèyàn bá báyìí ọmọ àjò ìkéjì bẹ́ẹ̀ òun náà ní abilékọ àbí abiléya tọ́wọ́ lọ sí palapala káàkiri ẹ̀sùn àìbẹ̀dẹ̀tẹ̀ fún àwọn ẹni mẹ́rin káwọn ọmọdé àtẹni tó ṣe ń jẹ ìdólówó ìsìlámù wọn níbi tí wọn bá bí lò ní ẹsùn òun tẹ́lẹ̀ fi lè jáde kó láàrin yẹn nìyẹn. ìpànìyàn pẹ̀lú mọ́mọ́fà yẹn yìí ọwọ́ àtúntò àtúntàmọ́ ìlú ní ọ̀ àwọn ohun méje tó ti kó lè kó parun báyẹn ẹ̀rí kásùmá wa gbàgbé nílò tó tó lè fi jà táwa yìí nígbà tá a tẹ́lẹ̀ sọ́lọ́ ọmọ àdùsọ́lẹ́m tó ti hajj dágbére tó wí níbẹ̀ yìí pé ìlérò bíbáyà máa tún pàdé yìí lẹ́yìn ọdún yìí mọ́. ẹ̀rí àtẹ́lẹ̀ sọ́lọ́ ọmọ àdùsọ́lẹ́m nínú ìbámu sọ̀rọ̀ tó wá sí wọn ni ìfẹ́ ti máa asùn wà àbúwá lẹ́kùn wà láàárọ̀ ọ̀dọ́kùn àlèkùn àràmùn. ẹ̀jẹ̀ yìí dúkìá yìí ọmọlúwàbí èèwọ̀ ni o ẹ kò gbọdọ̀ fẹ́ ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ gbọdọ̀ para yín o ìwà apànìyàn yìí alẹ́ wọ̀ ni tó ti fi ẹnu gbogbo àwọn olùwọ̀n ẹ̀sìn ló kò lé lórí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá fi lòfin ẹ̀sìn láyé síta yìí ẹ̀mí ìṣẹ́jú ń kó lọ́rùn rẹ̀ nígbà tí ọba gbà pé dáadáa ni yóò ṣe tí ọba kọ́ lẹ́tọ̀ọ́ tọba tó ajá pípé máa nìyẹn lọ́pọ̀ ayẹyẹ ọgbà tó ń lọ́lẹ́tọ̀ọ́ ni ajá pípé ti gèfè ní pẹ̀lú ẹ̀yẹn á ti ti jí àná gẹ́gẹ́ bá a ti kà á sáájú níjọ́ tó dàlù pé á mú. ẹ̀wà rí ẹni tọ́ba gbá yẹn tí ọba ronú tó wà dá lórí ẹ̀ ẹ̀sán rẹ̀ ni wọ́n dá ti sọ fún wa yẹn. ó tún wá nù hadith Abi Darda radiyallahu ta'ala anhu wọn là Nabi sallallahu alaihi wasallam sọ yìí pé kullu dhanbin 'asa Allahu an yaghfira gbogbo ẹ̀ṣẹ̀ yẹn òní pẹ́ kò ní sí ọlọ́run lè forí ẹ̀sìn yẹn illa man mata mushrika àfẹnitọ́ bá sẹ́kọ̀ kúlókùn aw mu'minun qatala mu'minan muta'ammidan àbí ẹni tó ṣe kọ́sípà kó lóko lòun náà wọn náà wá máa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tó máa mọ̀ sílẹ̀ ẹ̀rí irú eléyìí ìyẹn ni pé ẹni tó pààyàn yẹn ọgbà kọ́ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wá rí sí àyípadìyàn yẹn òun ní kẹ́mi kú lẹ́bi kó kú lára tiẹ̀ náà sọ̀rọ̀ mi ní gbogbo adé ìjọ ni pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́ sọ yìí pé kutiba alaykum al-qisas fil-qatl wọ́n ti ṣe nílẹ̀ lẹ́kùn yìí pé kẹ́kẹ́ pàdéyàn lára ẹni tó bá pààyàn àwọn tó bá pààyàn ẹ pa wọ́n ti ọlọ́run sọ fún náírà ni wípé wọlé fil-qisas hayatun ya ulil albab ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ àjà yìí níbi ìmọ̀ apààyàn ní tó pààyàn ká pàdé àwọn yẹn dẹ̀ sì máa wà nísẹ̀mí dáadáa tọ́lá tó bá tún àgbẹ̀tò bá pààyàn tí wọ́n lè gbá wọn pa òun náà sí ni kò ní pààyàn òun lòwe lábàájá tí wọ́n lọ sọ àlùkọ́sùlù àǹfààní ìkọ́sùlù ìpànìyàn náà ni ó dé náà ìpànìyàn tó ń tẹ̀lé láwùjọ ọlọ́run sọ nù áyà mi ìdè wàkàtẹ́sẹ̀ àlẹ́ ìlú bíi ha ànà nàfà mi nà ọlọ́run àti kàkọ́ọ́lẹ̀ rẹ̀ lé wọn lórí nínú ìtọ́wọ́rọ̀ ó sì wà tó òfin fún wa náà bí ẹ̀mí tó bá báyẹn kí wọ́n bá wọn náà dé. àtúntò tó wá nínú kàdí
àdéhùn àbọ̀ àdàtúmọ́ni kọ́ni ọlọ́sàlá wọ́n ní sí ìkàmàlì ó sì pa obìnrin kan lójú táyé òkúta ló fi kọ́ lójú òjijì ọlọ́run sì kò lè ẹgbẹ́ orí ìtẹ̀ náà sáà òkúta méjì wọ́n bá kó orí ìtẹ̀ náà ẹ̀rí. ìwé ẹ̀dá tó lọ́rọ̀ káàdé sọ́kọ́ wà sọ́lá sọ́kọ́ wípé ẹni tí wọ́n bá pààyàn rẹ̀ ojú méjì lálẹ́ sí wò ojú àkọ́kọ́ mọ káwọn ènìyàn gbowó ẹ̀mí ọlọ́run lọ́kọ̀ yẹ mílíọ̀nù tí ọjà kìí sọ̀rọ̀ ogún mílíọ̀nù ẹ̀rí kọ́ wọ́n wọ gbèsè nínú fámìlì wọn. ìkejì òun ni kí wọ́n pa á ẹ̀rí kó tó wá ní pé wọ́n lò ìjì ayé ó ní àwọn májèmú tí wọ́n rí àkọ́kọ́ náà ni yóò mọ̀ yóò ti bàdágà yóò fojú lẹ̀ sí ẹni tó ti pa kìí sẹ́ni tó yẹ ká pa ìyẹn ni wípé wọ́n tọ̀ wọ́n ti gbọ́dọ̀ fún jẹ́ bàbá ẹ̀ ọgbọ́dọ̀ jáde fẹ́ tọ́ báyìí bàbá ní ibi agbára bàbá nítorí pa àlè pa ọmọ nítorí ikọ́ pa bàbá rẹ̀ bákan náà a tún gbọ́dọ̀ pa mùsùlùmí nítorí ikọ́ gba ọfà ìfèrí ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ ní. kódà tábà tí gbogbo àwọn májẹ̀mú yìí tábà rí àwọn èèyàn tí wọ́n á péjọ wọ́n á ní ìlú lọ́ọ́ pa ẹni náà níbi wọ́n ti ń lò fún ẹ̀sìn gbogbo ọ̀pátá ni wọ́n fà ẹ̀rí wọ́n ní wọ́n lọ rọ́ọ̀tì ọlọ́ọ̀tì tẹ̀lé àǹdù àwùjọ wọ́n lọ sọ nípa ọmọdé kan pé kí wọ́n lọ yí ọ̀pá wọ́n ní wọ́n bọ̀ rọ́ọ̀tì ọlọ́ọ̀tì tẹ̀lé àǹdù àtọ̀ yìí pé tí gbogbo àwọn ará sọ̀ni Yemen tí wọ́n bá ti jọ pa wọ́pọ̀ lórí ọmọ náà tí ọmọ náà lọ gbogbo yẹn gbogbo wọn ti jọ pa ọmọ olówó ní tiẹ̀ tó lẹ̀fẹ̀ nù gbogbo wọn pátá ni wọ́n yẹ ju wọn. wọ́n fi ẹ̀fẹ́ báwo yẹn bá pa wọ́pọ̀ lórí ẹ̀ tí wọ́n tó fi pa níbi wọn bá ti sòfin ẹ̀sìn ojú òtútù ìlú gbogbo wọn náà ni wọn apàrẹ yẹnyẹn ẹ̀rí tọ́ba tó wá lọ sílẹ̀ wípé ẹnìkan tó lọ kópa ẹni tó ṣe wípé wọn ò ní gbẹ̀sẹ̀ lára tiẹ̀ tọ́ba pààyàn òun náà wá lọ kópa nínú gbaniyàn bóyá bàbá bóyá ọmọ pínísí ẹ̀mọ̀ bá lọ tó bá béèyàn tọ́ba pààyàn kọ́dájú bàbá kọ́ mọ́ wọn ò ní pààyàn dípò bẹ́ẹ̀ mo tẹ́sí yẹn máa ṣe òun náà ní pé yóò ṣe díyà òun náà ní owó ẹ̀sìn yóò san owó tá a sọ yìí kó lé níbi 20 mílíọ̀nù yẹn òun yóò san nínú dúkìá rẹ̀ yóò sì tó wá sí kíni o yóò sọ ẹrù dọmọ. àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa àwọn dín wọ́n wàá pa àwọn dín nígbà yìí. ẹ̀ẹ́dì bọ́dà rẹ̀ ti lágbára láwùjọ wa ẹlẹ́ni ó pa ayọ̀ ṣùgbọ́n yóò lọ mú àwọn èèyàn fún agbénipa ibà òkú ti mú un dé àtúnwò ní ọ̀daràn ní tábàwá rí kẹ̀kẹ́ tó lọ mú yẹn kẹ́lẹ̀ sẹ́nìkan ti pa ẹni tó pa yẹn wọ́n pa wọ́n ni wá rí abó nílẹ̀ tí wọ́n fi gbẹ̀mí yẹn wọ́n ti mẹ́wọ̀n ẹ̀wọ̀n nílé rẹ̀ tí wọ́n máa gbé ní tiẹ̀ ẹ̀rí kótó wá lè sí pé wọn ò ní jẹ́ yẹn níyà ìpaniyàn ní nǹkan kó ti fi ẹni tó pa yẹn náà òun náà wò pé òun parọ́ òun gẹ̀rẹ́ torí wọ́n fojú òun láti kan tó gbà wọn tó bá kú nígbà yẹn ní ìpànìyàn lè má tẹ̀lé sí òun náà mọ́ àyíbẹ̀ẹ̀kọ́ tó ti báwọn ọmọdébí òkú sọ báwọn ọ̀pá ni àyíbẹ̀ẹ̀kọ́ tí wọ́n ṣàtúnṣe lórí iṣẹ́ ìtọ́jà àwọn ti filẹ̀ ẹ̀rí tọ́ba tí wàá ní kó ti rin lẹ̀ ipe yẹn bá yẹn tó lọ pẹ̀lú gbogbo àwọn májẹ̀mú rẹ̀ bí wọ́n bá ti lò fún ẹ̀sìn kẹ́mẹ́kẹ́mẹ́ ní ká tètè pàákì nǹkan ní ìlú yíwọ̀ ẹ̀rí kó ló ń tẹ̀ lórí ti Nàìjíríà wáyé ẹni tó bá yẹn báyìí tó fi Nàìjíríà ni ọjà tó gbé ọyẹ kí wọ́n pa òun léèsì ni o báwọn àbí à ń lọ ilé ẹjọ́ à ń bọ̀ à ń lọ ilé ẹjọ́ à ń bọ̀ ẹni tó bá yẹn ọba tó máa lójú ọdún mẹ́wàá láyé wọn ò ní sì pa oríṣi nǹkan ẹ̀ bí ni ó tún ti padà yíwọ̀ ẹ̀rí tó bákẹ́ náà ibi yóò tó bá bá yẹn sílẹ̀ ní kí wọ́n bá òun léèsì láì nílẹ̀ lọ́gbẹ́ ẹja fẹ́ mú lọ sáàyè ní aqulu qawli hadha astaghfirullaha li wa lakum wa lisa'il muslimin fi mashariqil ardi wa magharibiha astaghfiruhu wa atubu ilayhi innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اتقوا الله يا عباد الله gẹ́gẹ́ bá ti sọ fún wa yíkébi téèyàn bá pa àyàn sí náà di kí wọ́n bá àwọn náà sí kí wọ́n mú tóun náà bá sì fi pa àyàn ní wọ́n fi pa àti sọ wọn tọ́jú lẹ́yìn sáájú níbi wọ́n bá ti ń lò yẹn
àyàfi nǹkan tó bá já sí pé àràmù ni àkọ́gbọ́dọ̀ ló ń kẹyẹ ló kù lábẹ́rẹ́ ìyẹn ni pé mo tó bá fi pa ẹ̀ bọ́yọ̀ bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ pa wọn náà bọ́yọ̀ àdáni wọ́n bá dáná wọn náà pa níbi wọ́n tún lò ní ẹ̀rí ẹni tó bá já sí pé ọ̀pá yẹn pẹ̀lú kó fún lọ́kùn lọ́rùn pa àbó ti wọnú ni àbó fún ní fáyọsì jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irun tó ṣe iná làwọn yóò ṣe tóun ní oṣù gbogbo ẹ bí bá a ti máa ń rí lára jábálẹ fẹsẹ ló gbé fún yàwó ní ẹsẹ fẹ wọlé ẹsẹ wọlé ẹsẹ ẹrí bí wọn sì ti fóun náà ṣe àyàfi tí nǹkan yẹn bá jẹ àárọ̀ ọdún nínú nǹkan bá jẹ àárọ̀ ẹni tó mú ọtí tó fi rọ yẹn pa nínú àgbọ́dọ̀ wà fẹsẹ ọyá ẹ wá lọ ra ọtí nílé yẹn wá fóun náà fún lórí àràmù ní kámú abẹ́ tó fi ṣe ọkùnrin lòun lọ fẹ́ tó fi ara pẹ̀lú rẹ̀ tó fi fẹ́ pa àwọn agbọ̀dọ̀ tó yá ọkùnrin kẹ́kẹ́ ìwọ́n lè máa lọ fẹ́ ọkùnrin yẹn pa àgbọ̀dọ̀ síbẹ̀ abẹ́ tó ń wó yẹn tuntun ní ìsìn ọba dáná sún àtẹ̀yìn ọgbọ̀dọ̀ dáná sún yẹn èyí dẹ́ máa ń ṣe dẹ́ẹ̀dù lè ẹ lè lọ́ pa yẹn ni ẹ bá ti báyà sí lọ́nà ẹ bá dáná sún ọlọ́run ní máa ń fi yàrá ẹ yẹn yàn àgbọ̀dọ̀ jẹni níyà pẹ̀lú tọ́lọ́ ọba máa ń fi yàrá ẹ jẹ ẹ̀rí pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́n sọ pé wọ́n yẹ àákọ́dúnrún fàáfìlú mi ní tìmọ̀ ọ̀rọ̀ ìlú dé. ẹ bá bẹ́ẹ̀ sì jẹ níyà irú ohun tí wọ́n fi jẹ yíyà náà ní káyìn náà ti jẹ yẹn níyà. àtọ̀rọ̀ ọlọ́run subhanahu tọ́lọ́n sọ pé kọ́mọ ní àìsàdà àdéhùn bá àìsàdà àdéhùn mi ní tìmọ̀ àìsàdà àdéhùn ẹni yóò tọ́ bá kọjá láti bó ti ṣe fún yín ní kẹsì. ẹ̀rí kẹ́sì ló ti ṣe ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ obìnrin náà sọ lẹ́ẹ̀kan tó kó kúta fọ́ lórí pa kó sáláńsì ní kóun lẹ́ẹ̀ gbórí ẹ̀ táà ní òkúta méjì wọ́n sì fi fọ́ òun náà lórí pa. wọ́n yá lọ́lọ́ ẹ̀ wá rí ìpànìyàn tọ́jọ́ ìmọ̀ọ́mọ̀ ẹ̀rí wọ́n lọ wá nínú ẹ̀gbà wa wípé ìpànìyàn yẹn tọ́jọ́ mímọ̀ọ́mọ̀ òun náà ní kéèyàn tó bí pàṣán irú pàṣẹ tí wọn bá fi lu kẹ́tẹ́kẹ́tẹ́ kí yẹn wá fi lu yẹn yìí sábà pààyàn ṣùgbọ́n wá bẹ́ẹ̀ wọ́n padà pààyàn ọjọ́ bí mọ̀ mọ̀ lórí bí yẹn náà bá mú bàtà yẹn tó gbé ilé yẹn lórí lọ́ba dójú ẹ̀ yóò tún ti ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ní pọ̀pá tí ìbá ìfọ́lọ́ pààyàn níbi tó léwu ọ̀yẹ́ kó sáré pààyàn lẹ́yìn náà àbí wọ́n kẹ́ lẹ́yìn lókù ẹ̀rí ẹni ọba wa ti rí èyí tó jọ mímọ́ mọ́ yìí ẹni yẹn máa ṣe ọmọ sanwó ẹ̀mí ni o wọ́n bẹ̀ wọ́n sanwó ẹ̀mí owó ẹ̀mí rẹ̀ tí ó san yẹn ní kékeré kí ọ̀tẹ̀ ń bẹ láàánú wọn àti àti wọn jà àwa sanwó ẹ̀mí pẹ̀lú wípé ràkúnmí ọgọ́ òun ní ọ̀sán gẹ́gẹ́ bí owó ẹ̀mí nítorí títí lélẹ́yìn òun ló fi ẹ̀sìn sọ wa lára tó gbóòórùn tí ọba fa ìpànìyàn tó fi ẹ̀sìn sọ wa lára nípa rẹ̀. lọ́nà wọn bá ti kìlọ̀ fún ẹ pé wọ́n lè ṣe àìsẹ́jú ìdílé ọmọ aláìsí ìwé mọ̀ọ́tàlì. kódà wọn láti ní sọ́kọ̀ọ́ àtàlà máa ń sọ yìí pé ẹnì kọ̀ọ̀kan yín ọ̀gbọ́dọ̀ máa ń lẹ sí ìgbà tí yẹn ẹlòmíì lè máa lòkù ká gbé mọ́ ọ̀yá máa kọjú ẹ̀dá ẹ̀ àníbi tó gbogbo àlùfẹ́lá ó ní ẹnìkan kẹ́nu yín ọ̀gbọ́dọ̀ máa ṣe nǹkan ẹ̀dá sí ẹ lórí kọ̀ọ̀kan ó yá ṣe dánilé ìdọ̀rùgbà àwọn lọ́wọ́ yọ̀ọ̀kẹ́ lọ fi èèyàn ń sùn dání yọ̀wọ́ apàdà kó sínú kòtò náà ẹ̀rí àníbi tó gbogbo àlùfẹ́lá ó ní ẹni yóò tọ́ bá mú irin tó lè ṣe ní sùdá tọ́lẹ̀ fọ́mọ yá rẹ̀ àwọn mọ̀lẹ́kà máa ṣe pèlè ni wọ́n máa ṣẹ́bi lé ní lórí ohun tó ṣe yẹn kódà bọ́jà tí fọmọ ọ̀yá rẹ̀ tọ́nà ẹ̀sìn yẹn ìyá àti bàbá kan náà lọ́jọ́ ní wọn. ẹ̀rí bákan náà wọ́n lára kùnrin kan kọjá ní mọ́sálásí jọ kan tí ọlọ́run ọwárí ló ń mú bí ìdá lọ́wọ́ tí ọlọ́run ní gbà mú dáadáa o gbà mú dáadáa káṣí sáàlì máa jẹ àgbà mọ́ ẹ lọ́wọ́ o. ẹ̀rí pé gbogbo èyí náà máa fi ń ṣe ọ̀dẹ́dẹ́ nínú ọbẹ̀ fún ó lè fi fún ọ àyè má tó kó kẹ́lẹ́ ẹ̀dá para ẹni tó gba àwọn tó káwọn máa ń ṣe bẹ́ẹ̀ yọkẹ́ ẹ̀dẹ́dì kẹ́kẹ́ ó tó bẹ́ẹ̀ yóò ṣe mú tó tọ́ ní ẹ̀kọ́ sí kẹ́kẹ́ tó ń tẹ̀lé láàrin wọn
iṣẹ́ àṣàìtọ́ni yá ibadallah ẹ̀yẹ ń jọ ọlọ́wọ́ bá ẹ̀rí ìpànìyàn yìí èyí tá a sọ yìí pé yóò di ìjìyà nù tọ́ba já sí pé ọjọ́ ní pọ̀npọ̀ kéde pé yẹn pọ̀npọ̀ náà ìjìyà rẹ̀ náà lọ́sọ̀ yẹn o ọgọ́rùn-ún rà fún mi sọ́lá láàyè nù ogójì nínú ọgọ́rùn-ún yẹn ọmọ wà nù rẹ̀ ẹ̀rí gbówó yóò ti gara ẹ̀rí ogójì nínú rẹ̀ ọmọ máa wà nù ẹ̀ ogójì mi náà wọ́n ní bí yẹn náà ti tún máa tóbi tó kótó tẹ̀ wá fún 20 ẹ̀rí. ọ̀rẹ́ ọmọ àwà lọ́rùn mọ́lẹ́sí ẹni tó páyì ẹni kí gbogbo alẹ́ bá ti ti jọ ọ̀sẹ̀ kété ìjọ tó bá fún fẹ́ lọ sí kúta kúta máa sọ náà ní kété lẹ́ńpẹ́ńlẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ o ẹ̀rí àwọn fámìlì rẹ ni wọ́n máa bá sékìnnì ọ̀sùn wọ́n máa bá owó ẹ̀rí rẹ. bákan náà lẹ́yìn eléyìí olùkún lọ́pọ̀ ní kàfàrà ẹ̀tọ́ fáwọn ọmọlẹ́bí òkú nìyẹn ọwọ́ àpò ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba tó ká rẹ̀. ẹ̀rí pé gbogbo eléyìí ti bá ń lọ láwùjọ wa ìpànìyàn ti kú ẹlẹ́mí kan lè kọ́ kadà ẹ̀yìn kí ó rí bí ṣe ń wà pé eléyìí ọ̀pá yẹn ti ń lọ yìí èyí yóò pa yìí. ẹ̀rí ẹlòmí ọ̀sán kọ́ abíkọ́lù yẹn yóò tún máa yẹn pàtàkì yìí ẹlòmí lè gbé fún ọ̀bọ bí jẹ́ yẹn ẹlẹ́ni òun já náà ní kọ́kọ́ pé tó ń bí wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nù kẹta ń fi láwùjọ wa. lẹ́yìn tó bá fẹ́ owó ẹ̀mí lápapọ̀ kó lé níbi 20 mílíọ̀nù yìí tán ìyẹn ẹ̀tọ́ àwọn ọmọlẹ́bí òkú nìyẹn wọ́n fẹ́ wá fún ẹ̀tọ́ ọlọ́wọ́ ọ̀hán òun ní pé yọ ọ̀sẹ̀ òkúta ọmọ tí ọ̀pá wa rẹ́rú ajálù pé yọ gbá ọ̀rẹ́ méjì nílànìlà tiẹ̀ gbọ́dọ̀ já tí ìbá fi kọ́ ní kọ́ńtínà ìdàgbò lágbára tọ́ba jókòó ní pààyàn pé ó ń tà lójú ẹ̀mọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa gba ẹ̀kọ́ tí wọ́n á kálẹ̀ jù. àbẹ̀ ẹ̀kọ́ ti ní fáàt bóyá o bí mọ lásìkò gbà yẹn. àbọ̀kùnrin tẹ̀lé ọ̀rẹ́ sáré yẹn lágbára tó lè fi jáwèé àwọn kọ̀ǹtínì yẹn lè fà wá ẹ̀ ńlá ọ̀sọ́gbọ̀gà tó lè dà. àtúnfíjọ́ tí ó tún kílẹ̀ nítorí pé àràmù ní kágbáwé níjọ́ ọdún jágà àti ọdún léyà. ìyá ìbádọ́lá ẹ̀ wá rí ní ẹ̀rọ fèsì pa o ti ké ìṣèṣì ni bó o ní títí ìṣèṣì máa wáyé òun ni kéèyàn fẹ́ ta ẹran nímọ̀ bí mo ti lọ bá yẹn nìyẹn àìlẹ́kọ̀ọ́ ìṣèṣì nìyẹn àìlẹ́kọ̀ọ́ ẹnìkan ewúrẹ́ yìí tó máa ń tẹ̀lé nílé ìwé ni wọ́n tún bẹ́ẹ̀ ti di ti lórí ara wọn bẹ́ẹ̀ nìkan ti jábọ́ látòkè nìyẹn bóyá kí àwọn òkú olómú wò nísàlẹ̀ ìyẹn wá gbọ́ lẹ̀ ẹni tó kú òde ni ọjàbọ báyìí ọjàbọ lórí ìtọ́fẹ́lẹ́ bí ẹ̀sẹ̀ kú nìyẹn ìṣe nìyẹn. àyẹ̀bẹ̀rẹ̀ ti ẹ̀kọ́ wọ́n lọ báwọn kèfèrí jà nílùú wọn àwọn mùsùlùmí lọ bá wọn jà mùsùlùmí kan wà nígbà ní wọn wọn wá lérò pé kèfèrí ni bí wọ́n ti ṣèṣì sáré. nígbà wọn pátá lọ padà wá sí àyẹ̀kẹ́ àti mùsùlùmí làwọn kékeré wọn làwọn wà. irúfẹ́ eléyìí náà ọ̀rẹ́ ìdáwé kìí náà ènìyàn ó san owó ẹ̀mí lábọ́ pé lẹ́yìn bíi 20 mílíọ̀nù yẹn yóò ti tó wáá kékeré o yóò tẹ̀lé lọ́mọ ẹ̀tọ́ ọ̀sán wọn bá subhanahu wa ta'ala tàbí ọgbà rẹ̀ méjì nílànìlà. irú eléyìí yóò wáyé ní ẹ̀ bá pa onígbà gbọ́dọ̀ ló gbọ́dọ̀ yẹn wọ́n mọ̀ ní. àbí ké fèrè dáadáa káwá nípa ní para wa ní yẹn pa níbẹ̀ yóò fi sára rẹ̀ ní yá ibadallah ẹyẹ ń yọ ọlọ́pàá ọwọ́ àná àdìgbà tó lẹ́yìn àfẹ́rẹ́ ọ̀dì ọlọ́pàá lára àdúgbò wọn ní ìjọ ọlọ́pàá ọlọ́pàá àti láti yé wa káàkiri kílò yìí tó ń ṣẹlẹ̀ lórí ìdíwà yìí kò sígbà tí wọ́n ti rédíò báyìí ìgbà wọn máa ní àwọn èèyàn wọn ń gé igbá ẹ̀ obìnrin wọn ń gé ara wọn wọn ń ta ní mílíọ̀nù kan wọn ń ta ní lọ́wọ́ kan gba àwọn kan tí wọn máa jìyẹ lára tí wọn máa títí kí òní bẹ́ẹ̀ kọ tẹ́sí ń pọ̀ ńlá máa lọ. tí wàá dáwọ́ yìí bá wọ́pọ̀ kó tí wọ́pọ̀ ìyá ni fún agbègbè tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ o. ẹ̀rí nínú pàdé ìtàkùn lẹ́yìn àgbà ẹ̀sìn kọjá ọmọ ọ̀sán àdúgbò wọ́n lè jọ lọ ọlọ́wọ́ àtàlẹ́ ní àwọn ọjọ́ kẹwọn ní máa dí òṣùwọ̀n bọ́yọ̀ fún ní pẹ́rẹ́kì àbí ìtọ́jú ní kéèlì àyàfi kọ́nà ọ̀bọ ẹni oṣù wọn lójú àárọ̀
bákan náà àgbèrè oníhẹ̀ lára àjọ kan ẹgbẹ́ pé sinẹ́ ni wọ́n rà sí àfi ikú máa ń kó ọ̀wọ̀ pọ̀ láwùjọ yẹn wọ́n bá ń ṣàgbèrè. bákan náà rìbá ilé ẹ̀rù bá ń gbèsè pọ̀ láwùjọ wa oníhẹ̀ láàrin àwọn ọjọ́ kan àti kó ti fáwọn ẹni tó máa tu wèrè wọ́n pọ̀ láwùjọ yẹn ẹ̀rí bó ti jáde pé ìpànìyàn oníhẹ̀ láàrin ìjọ kan àfi kọjá sí wípé ọ̀tá máa ní kápá lórí àwọn ènìyàn tí ọ̀wá tẹ̀lé dé wá báyìí. nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá ẹ̀ nísìnyí àwọn tó ń fi tó kó karọ̀ àwọn fífẹ́ fídè nàìjíríà kó ti tó igba tó wọ́n wá gbogbo àwọn ẹni tí wọ́n fi nìyẹn sọ wọ́n sọ sí wọn kò sí kẹ̀kẹ́ tó papọ̀ sọ́nsọ́n mẹ́. níbo ti bá wa náà ti para wa tẹ́lẹ̀ náà ọwọ́ ajá sí fáwọn ọ̀tá padà tó ń wọlé tiwa. bó ti jáde pàdé kí kọ́kọ́ bá ọ̀sẹ́lẹ̀ ó ní kò ní hẹ́ lára àjọ kan ìmọ̀ akórí jọ̀bọ̀ àfi kílẹ̀ máa rìn wọn. bó ti jáde sí ìjọ̀kan ní pàṣẹ ìpàṣẹ dáadáa ìkọ́ nípa ohun tó kẹ́kọ̀ọ́. tí wọ́n bá tún ṣe bẹ́ẹ̀ iṣẹ́ wọn ní gòkè títí èèyàn bá fi gòkè ọlọ́wọ́ ọ̀yọ́ ló ti yàn nìyẹn ọlọ́wọ́ òkú wa ní gbọ́ àjọ àwọn èèyàn ayíwájú ìdímọ̀ ìpànìyàn ti ń ṣẹlẹ̀ láàrin wa kápákí ara wa ká ń para wa ní nàìjíríà fúlàní dáradára àtàwọn adigunjalè ní àtàwọn ayọ́nipa ní àti gbogbo àrọ̀ ọkùnrin àti ìbàdí òní àtàwọn ọlẹ́bọ lóògùn ní àtàwọn olóògùn tó ṣe iṣẹ́ àwọn ni àwọn fún àwọn yẹn ṣètò tó ọ̀la ní ẹ̀rù ń bá ní o wọ́n máa jà sí fọ́nà ọba àlejò ọlọ́ọ̀fẹ́ padà fi fún ọ̀sà káwá o àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala allahumma ihfazna waqina wa'timna wa najjina wahmina wa'inna min shururihim ya rabbal alamin ya arhamar rahimin àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákun sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run dákun ìwọ ọ̀rọ̀ ọlọ́run dákun làwà ọ̀ ọlọ́run làwà ọ̀ sọ́wọ́ níbi lábẹ́ gbogbo àwọn ẹni ní dáàka yìí o má ti kọ́ wọ́n lábẹ́ owó tó wà ọlọ́run dákun àti sọ̀rọ̀ sọ́wọ́ ọ̀ gbogbo àwọn tó wá ń ti lábẹ́ yìí ọlọ́run dákun àti rọ̀ wọ́n lẹ́sìn àìfarara ọ̀fẹ́ lórí ìdàkúdà ẹlòmíì ti fẹ́ kó jọ òtítọ́jú yẹn lọ ẹlòmíì kàwé òtí gbogbo ó ti fi yanjú ẹ̀kọ́ rẹ̀ àwa ò fi àhà nàìjíríà báwọn kan ti máa ń sọ àwa ní ọ̀sán ló tẹ̀lé àwa wáyé kótó yóò rúbọ̀ báyìí bí ọ̀sán ti kà ní ọgbà àwọn ènìyàn náà ọlọ́dà fúnra ti wọ ẹ̀mí wọn ọlọ́dà wọn lé olùdúwàdà ọlọ́dà kókòtò wa pátá ìhàlẹ́ ká àrọ̀ níta ọlọ́dà kókòtò wa pẹ̀lú ẹ̀tọ́ ẹ̀kọ́ ìdí àrọ̀ ọ̀rẹ́ عباد الله إن الله لا يكفر الصلاة على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى الصلاة